ìròyìn tó ń fò káàkiri orí ẹ̀rọ ayélujára báyìí ni pé gbajúmọ̀ olórin takasúfèé ní Habib Òkìkíọlá, ẹni tó pè èèyàn mọ̀ sí Zazu, àti ọ̀kan lára àwọn olórí Aláàfin Ọ̀yọ́ tó wàjà lóṣù kẹrin ọdún tó kọjá, Ọba Lámídì Adéyẹmí ìyẹn Dami Adéyẹmí, wọ́n máa ní ìfẹ́ ìkọ̀kọ̀ ó ti bẹ̀rẹ̀ láàrin ara wọn o, táwọn méjèèjì tí wọ́n sì yan ara wọn lálẹ́. Ǹjẹ́ kí ló fa àwọn awuyewuye yìí? Àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin Dami àti Zazu lórí ẹ̀rọ ayélujára Instagram ló máa fà á táwọn èèyàn fi ń sọ pé àwọn méjèèjì wọ́n ti ń ṣeré tí wọ́n kì í taná wò ní kọ̀rọ̀ yàrá. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́, wọ́n ní láti bí oṣù díẹ̀ sẹ́yìn ìní Zazu inú ti dẹnu fẹ́ kọ Dami tí wọ́n ti lé jáde kúrò láàfin Aláàfin Ọ̀yọ́ nítorí àwọn ẹ̀sùn àṣemáṣe kàn án, tí wọ́n sì ní Dami náà ti dúró sílẹ̀ fún Zazu táwọn méjèèjì tí wọ́n ti ń fẹ́ ara wọn. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé ohun tó wá jẹ́ kára fún àwọn èèyàn kó ti dẹ́sọ̀ dòdò ní bí àwọn méjèèjì jọ ń ta omi àgbè síra wọn lára lẹ́nu ọjọ́ mẹ́ta yìí lórí ẹ̀rọ ayélujára Instagram wọn. A gbọ́ pé bí Dami tó bá kọ nǹkan sórí ẹ̀rọ ayélujára Instagram ẹ̀, níṣe ni Zazu yóò gbàbẹ̀ lọ láti bá a ṣàwàdà, táwọn méjèèjì ó sì máa pera wọn ní bí Zazu bá ṣe ń pe Dami ní olórí, ìní Dami náà yóò máa pe Zazu ní ọba. Kódà tí ó fi jẹ́ pé àmì ìfẹ́ ìyún love emoji inú wọn fi ránṣẹ́ síra wọn, ètò túmọ̀ sí pé nǹkan ìfẹ́ kò lọ láàrin wọn. Nígbà tí ọ̀rọ̀ ètò ní agbára táwọn èèyàn ti ń gbé kiri ni làwọn méjèèjì má fèsì lórí ọ̀rọ̀ yìí. Zazu inú kọ́kọ́ gba orí ẹ̀rọ ayélujára lọ, ó ránṣẹ́ sáwọn oníròyìn orí ẹ̀rọ ayélujára tó ń gbéròyìn náà kiri, ó ní kí wọ́n jọ kí wọ́n máa gbéròyìn nípa àwọn obìnrin tóun fẹ́ jáde mọ́, ó ní kán jọ orin lòun kọ, orin òun ni kán máa bóun gbéròyìn jáde nípa ẹ̀ nítorí òun gangan lòun nílò. Nígbà tí Dami náà yóò sọ̀rọ̀, ọ̀rọ̀ tó kọ sórí ẹ̀rọ ayélujára ni pé kì í ṣe ọ̀rọ̀ ìfẹ́, kì í ṣe ọ̀rọ̀ owó nìkan, ó ní béèyàn bá ti rí ọkùnrin tó lè dùn èèyàn nínú, tó lè fún èèyàn ní ìdùnnú àti ayọ̀, ó ní kóní tọ̀hún kó máa fi ọkùnrin náà lọ. Ọ̀rọ̀ táwọn méjèèjì máa sọ ló mà tó ti bu epo sí iná awuyewuye náà, táwọn èèyàn sì ń sọ pé àwọn méjèèjì wọn kò sọ pé kò sóòótọ́ ọ̀rọ̀ níbẹ̀, tí wọ́n sì ní ohun tí wọ́n ń sọ gan-an ó fìdí ẹ̀ múlẹ̀ wípé ó dàbí pé àjọṣepọ̀ kọ̀ọ̀kọ̀ ó wà láàrin wọn, tó sì jẹ́ pé Zazu wọn ló ń dáná sí abẹ́ olórí Aláàfin Ọ̀yọ́ àná báyìí.